wa ò ní gbọ́bi nílẹ̀ Yorùbá, ojú wa ò ní rí bí, ọmọ wa ò ní dọmọ lọ́mọ, ọkọ wa ò ní dọkọ lọ́kọ, àwa ya ànídopọ̀ ọ̀sán gangan, ànírógun ajínigbé, ilẹ̀ wa ò ní dilẹ̀ onílẹ̀ o. Àmì àṣẹ, àdúrà nìkan ò lè ṣe o, iṣẹ́ ọwọ́ ìwọ àtèmi ni o. Ó dùn mí lénìí o, nǹkan tí mo rí lọ́yọ̀ọ́ o, ó dùn mí o, nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ó ṣe ní láàánú gan ni o. Pẹ̀lú gbogbo so many years tí gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ ti ń pariwo online. Let me talk about my own. Mo mọye ọdún tí mo ti ń pariwo lórí ọ̀rọ̀ insecurity yìí, bọ̀ ó dàbẹ̀ ni wípé the way tí àwọn ará Ọ̀yọ́ àbí ẹ jẹ́ ká sọ wípé gbogbo ilẹ̀ Yorùbá bí ẹ ṣe mú ọ̀rọ̀ insecurity tó bá ti wá jí yín gbé nìkan lẹ máa ń understand. Tó bá ti wá jí yín gbé nìkan, ìgbà yẹn la máa ń wò wípé yes ká ké gbàjarè ká pariwo síta ló máa ń ká wa lára. Tátẹ́gùn bá tún ti fẹ́ sí díẹ̀ a tún ti gbàgbé nìyẹn, tí ò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ yẹn. Kódà àfi bí ẹni wípé tí ìjọba bá fẹ̀mí wa tàfàlà, tí ìjọba bá fún wa ní attitude, tí wọ́n fún wa ní attitude àti àwọn pẹ̀lú oríṣiríṣi ìwà, ẹ má bínú àwọn kábò yìí náà ṣe rádaràdà ń bẹ. Okay. Tí àwọn ìjọba bá ń ṣe bákanbàkan sí wa, tí wọ́n fún wa ní attitude wípé ẹ̀mí wa ò jọ wọ́n lójú, ǹjẹ́ ó yẹ káwa náà tún máa wúrú ìwà tí a fi máa sọ wípé yes àwa gan ẹ̀mí wa fúnra wa ò jọ wá lójú, àwa ń ṣe bẹ́ẹ̀ ni wípé màálù ni wá, àfúlàní gan ò fi màálù ṣeré. Ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sin nǹkan ọ̀sìn bí ẹdìyẹ, bí ajá, bí ewúrẹ́, àgùntàn, ẹlẹ́dẹ̀, nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo mọ bí nǹkan ọ̀sìn yẹn ṣe máa ń jẹ yín lógún. Ẹ máa ń protect wọn. Ṣé ẹ̀mí yín náà lẹ fi tàfàlà tó báyìí? Kí ló ṣe wá? Èyí ga o. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ó ti dẹ́rù bà mí báyìí. Ṣé wọ́n ti kọ́ńkà wa? Kọ́ má kọ́ńkà wa tí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ń pariwo láti bí ọdún mélòó. Ṣé wọ́n ti kọ́ńkà ilẹ̀ Yorùbá bó ṣe kọ́ńkà àwọn Haúsá báyìí? Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó ọmọ ní school. Ọ̀yọ́ state dẹ̀ dákẹ́ rẹ́rẹ́rẹ́ síbẹ̀. Wọ́n dẹ̀ pretend bẹ́ẹ̀ ni wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn is a normal thing. Oríire ni fún wọn. Wọ́n ti ríro. Aráàlú ò ríro. Àwọn tó ń ṣèjọba gan ò ríro. Àbí èyàn ò mọ̀ wípé màkànmàkàn lóye kàn ni. Wọ́n ní oyè tó kan ara owó gbó pẹ́ títí àkàrà ẹ̀dẹ́. Oríire local government ní Ọ̀yọ́ state níbẹ̀. Ó ní wọ́n ti lọ kó àwọn ọmọ ní school odidi 3 ní ọ̀sán gangan. Tẹ́ẹ̀dẹ̀ rí wọn tó gbé báìkì. Títí dì sí gbogbo ẹ̀dẹ̀ dákẹ́ rọ́rọ́rọ́, ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀. Kò sí protest, kò sí kankan láti pariwo sáràlú, láti pariwo sí ìjọba. Ẹ kàn dákẹ́, wọ́n tún ti ṣe test àti wá máa kó ọmọ ní school. Wọ́n rí pé ti dákẹ́, kò sí kankan tẹ́ ṣe. Eléyìí tó ti ṣe tán ti rí pọ́n wà successful. Ẹ kàn máa wò pé bó ṣe máa lo bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Ẹ̀yin abiyamọ tó bóyá torí ọ̀pọ̀lọpọ̀ òbí ó dẹ̀ pé ẹ̀mí yín, ẹ dẹ̀ pé ní extra life kan síbì kan. Ṣùgbọ́n èmi àti yín ti fẹ́ ní problem. Ẹ̀yin ìyá yẹn àtẹ̀yin bàbá yẹn, èmi Dára àti yín àti fẹ́ máa ní problem. Torí ọ̀pọ̀lọpọ̀ yín máa gbé yín ré ní orí show yìí. Máa ṣe show máa rọ òjò ìpele yín lórí ẹ̀yin abiyamọ. Ó dàbẹ́ ni wípé kò sábiyamọ mọ́ nílẹ̀ kó o tó àjíire. Ó dẹ̀ pa biyagba lókù. Ẹ̀mí yẹn dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ni wípé tán bá ti pa èyí tán bá ti pa lára yín, ẹ ní extra life kan bìkan tẹ́ máa lọ yọ, tẹ́ máa repair ẹ̀ bá, tẹ́ máa fix ẹ̀ padà. Ẹ wo àwọn ọmọ tó kú lọ, wọ́n pa lára àwọn teacher. Ẹ wo principal, ẹ wo àwọn teacher bó ṣe sunkún ní terrorist day. Yet Ọ̀yọ́ state dákẹ́ bẹ́ẹ̀ ni wípé kò sí nǹkan tó ṣẹlẹ̀, is a very normal thing. Shame on you. Ṣé bẹ́ẹ̀ tí ẹ lẹ́ láàrẹ ọ̀nà kakanfò. Àpàrẹ ọ̀nà kakanfò kan wájà fún gbogbo ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní àfitán bá ṣígun. Okay. Aláàfin Ọwọ́ Adé bàbá wa ti ṣígun ní last month. Wọ́n ní kán go ahead. A dẹ̀ rí Aláàfin lọ́dọ̀ bàbá wa Tinubu. Gbogbo wa la mọ̀ wípé torí ọ̀rọ̀ Gani Adams òun ni bàbá wa Aláàfin fi lọ sọ́dọ̀ bàbá Tinubu. Àdẹ̀mọ̀ kan tẹ́ gbọ́n bẹ̀, ṣùgbọ́n àbálọ àbábọ̀ ẹlẹ́ṣígun fún ibà. Ǹjẹ́ ó yẹ kẹ́ ẹ fi orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ kẹ́ ẹ fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò? Kí ibà dẹ̀ máa ṣe fídíò every minute every second pẹ̀lú ijó àtorin pẹ̀lú ọmọ ogun tó lọ ṣáà nínú hall. Tí ibà dẹ̀ ń sọ ní gbogbo show wọn wípé àwọn ní 500 million ọmọ ogun, kẹ́ẹ̀kan sọ pé ó ti yá ni. Ní ìlú Ọ̀yọ́ wọ́n máa kó yín láti
ó mà ti pẹ́ tó ti ń kọyín tẹ máa ń dákẹ́ ṣùgbọ́n láti ìgbà tí Gumi ti wọ Ọ̀yọ́ tí àwọn awo Gumi àwọn èèyàn òfò tí wọ́n ti gbé Gumi wá tójú òtí wọn àwọn apààyàn tẹ́ ẹ rò wípé ènìyàn ni wọ́n tán fi nǹkan kékeré tán fi bojú tó jẹ́ wípé àṣẹ apààyàn ni wọ́n àṣẹ fanatiki ni wọ́n fẹ́ gbà bọ́dé Boko Haram no Western education in Ọ̀yọ́ state wọ́n fẹ́ wá gbà bọ́dé gbogbo wọn tán díje majority wọn ẹ mọ nǹkan tán béèrè fún tó fi lọ gbé Gumi wá torí mi ò rí pé olóríire èèyàn kan wà nínú Nàìjíríà ta ní Gumi òun wáyàn tó fẹ́ bá rìn tó fẹ́ fẹ̀gbẹ́ kàn káwọn èèyàn nífọ̀rẹ́ rẹ̀ hàn mí kí lè mọ irú èèyàn tó jẹ́ ká wá jẹ́ pé irú Gumi tí gbogbo ayé àtọ̀run tó ń sá fún nínú tí ń bẹ èèyàn mélòó lórí tó bá Gumi ṣe ibo mélòó lórí tí Gumi tó ti ṣe nǹkan tó rí tí Gumi tó ti ń hug ẹ̀ tó ti ń ṣe hey good leader rankadede 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 everybody ń pẹ́ra lára ẹ̀ pé ẹ má kà mí mọ́ ẹ má kà mí mọ́ ṣùgbọ́n ẹ̀yin kan ẹ finú fídọ̀ ẹ gbére wá torí ó ti pẹ́ tẹ́ ti jọ ń ṣe tipẹ́ bọ́n ṣe wá koyín lọ́yọ̀ọ́ mo rò wípé ó yẹ kẹ́ lísì gbogbo àwọn awo Gumi kẹ́ ẹ bójú wọn jẹ́ kẹ́ sọ fún wọn wípé oníṣẹ́ wọn jẹ́ ṣùgbọ́n gbogbo yín dákẹ́ ẹ má wọrí ẹ kalẹ́ lẹ́ẹ̀kan sí ẹ kalẹ́ àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa o ibo ni ká ti bẹ̀rẹ̀ yìí gan báyìí ọ̀dà. I don't see Temitope Mary. I'm from Ibadan. I'm working at First Baptist Church Ogbomoso Yawota area. Yesterday, the people of the young people came to our school, and we are making now both the teachers and the children. We are all here. We need help from the federal government and the state government, both the church, First Baptist Church Yawota, and the community. We need your help so that these people will release us. Please help us. Please help us. We need help from our president. We need help from our president. Tinubu, please help us. Our state government. Engineer Seyi Makinde, please. And both the Nigerian Christians, please help us. Please help us. Oh. The children are here, they are crying so that we will not waste our life. Please help us all. We need your help. Help us all. Don't neglect us all. Tẹ́tìrí, alẹ́ máa gbọ́n, ẹ máa ṣe bí màálù gbúù. Ó tún nídìí ẹ̀pù. Federal nìkan ló ń dárúkọ. Federal government, we need help. What happened to your state? Kí tí ẹ ní nǹkan tẹ́ fẹ́ pé gọ́fúnà yín fún ganan ẹ̀yin aráàlú torí ọ̀rọ̀ yín ti mú fúnra dání níbi tàbádé kò tẹ̀ ń ṣojú lásán mọ́ kò kì í ṣe ojú lásán mọ́ ijó wo gan ni nǹkan fẹ́ ṣẹlẹ̀ láàrin ìlú tẹ́ máa pe gọ́fúnà yín gangan ijó wo ni nǹkan máa dé bá yín láàrin ìlú tẹ́ máa pe sínétọ̀ yín torí ẹ̀yin lẹ dìbò yàn wọ́n síbẹ̀ ìjọ wo ni nǹkan máa ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ burúkú máa ṣẹlẹ̀ tẹ́ máa pe mínísítà títí dó orí chairperson local government chairperson or chairman ìjọ wo lẹ máa rántí pé kánsẹ́lọ̀ yín náà ẹ jọ̀ọ́ ẹ polúbà ṣé Ìbàdàn ló ti ṣẹlẹ̀ Ọ̀yọ́ state ẹ pé gbogbo ọba Ọ̀yọ́ state kì í ṣe Tinubu nìkan federal mo ní Yorùbá àsìkò ti tó ta ní láti gbọ́mọ́ Tinubu wa ta ní láti hùwà gẹ́gẹ́ bí ọlọ́pọlọ tọ́lọ́run pé ìwà àti èmi ogun tó ń ja Nigeria is not about Tinubu alone. It is not about federal alone. What happened to the state? What happened to the local government? What happened to the senator, the minister, and every other person? Kí ni iṣẹ́ wọn? Kí ni wọ́n gba sálárì lé lórí? Torí tí kò bá ti ṣẹlẹ̀ ẹ kì í rántí àwọn people wọ̀nyí but yet tó bá nídìí yín láti sọ pé wọ́n fẹ́ lọ fún second time as a governor, as a councillor, as a senator, as a minister or whatsoever any post tó bá dìbò fún tó wish tó bá tó fẹ́ renew second time, third time, fourth time, fifth time, sixth time ẹ̀yin náà ni wọ́n wá ń bá ẹ̀yin náà lẹ tó máa bọ́ síta pẹ̀lú orí òfò orí burúkú tẹ wálé ayé wá kọ fọ́ọ̀mù orin fún wọn ìgbà yẹn lẹ máa forí hanra yín léèmọ̀ ṣùgbọ́n tó bá ti di àsìkò yìí the kind of energy tí ẹ máa ń fi sí ijó láti campaign fún politician bí inú yín ṣe máa ń dùn bí energy yẹn ṣe máa ń wà bẹ́ẹ̀ tẹ máa ń tú yáyà ẹ kì í lè lo the same energy fún àǹfààní ara yín what a shame ojú yín dé ń tì mí ó ga
tó bá rí bẹ́ẹ̀ mo kíwa ẹ káalẹ́ o ẹ káalẹ́ gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí. Orúkọ tèmi ò yípadà kò sì ní yípadà láéláé. Yèyé Dára Kòwé, akéde Oòduà One, òun ni mò ń jẹ́. Ẹ káàbọ̀ sórí ètò ọmọ yín Torí Àtètò àtèmi ẹ̀yin lẹni wá. Lónìí ẹ ti rí topic tá máa treat. Kí ló ṣẹlẹ̀ sí Ọ̀yọ́ State? Kí ni Yorùbá ń fẹ́ gan-an? Mo really fẹ́ mọ̀ nǹkan tí àwa ọmọ kóòtù àjíire ọmọ ilẹ̀ Yorùbá lórí situation rògbòdìyàn tó ń fìlàkà. Kí ni nǹkan gangan tá a fẹ́? Ṣé a ò fẹ́ kí Tinubu continue mọ́ kó padà wálé? Tí ó bá padà wálé tó bá ti win ẹ̀ tó bá ti lose second time, ṣé ta ni ká ẹjọ́ ẹ sọ fún mi léni ni mo fẹ́ mọ èèyàn tẹ́ fẹ́ ká fún ní support. Kó má dàbẹ̀ ni wípé èèyàn kò yín rúgbó. Ta lẹni náà tẹ́ fẹ́ ká fún ní support? Kí ni àwọn nǹkan tí ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin olóríire ènìyàn tí ẹ mọ nǹkan tẹ́ fẹ́, torí majority ló kàn pariwo eléyìí kò dá, tọ̀hún kò dá, eléyìí kò dá, igi eléyìí ò dá yọ́nà, tọ̀hún ò dá yọ́nà, gbogbo ẹ̀ ò dá la máa ń gbọ́. Èwo gan ló wá dá? Èwo gan ni ká ṣe? Kí la fẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ní ò mọ nǹkan tó fẹ́ o. Tó bá wá rí bẹ́ẹ̀ mo kíwa mo kíwa o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá àti bàbá Dára nítorí pé ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi láti celebrate grandma mi níjọ́ Friday. Mo dúpẹ́ lọ́wọ́ yín, a máa ríre bára wa ṣe o. God bless you all. Ẹ kú àdúró tí wà ń gbogbo ọjọ́. Ọlọ́run á bá mi celebrate yín o. Olúwatóyìn Òdéyẹmí, ẹ káalẹ́ o. Tọ́pẹ́ Oyèkàn, mo kí yín o. Olúṣẹ́gun Gbádégẹṣin, ẹ káalẹ́, mo kí yín. Ọmọ Eyémi lókà ọ̀tẹ́mọ̀fẹ́mọ lọ́ọ̀fù rẹ̀ dákú Ọlọ́run ọba igbó. Èṣù yọ ìyá okú àyà Ọlọ́run ọ̀nìyàn lọ́ọ̀yà shopkiss. Ṣé ẹ bá mi gbúrò gbogbo Yèyé Dára Ọmọlúàbí family, one love. Bísọ́lá Ọládélé, àwọn Betty family, bá mi type Betty family lórí Facebook kó bá mi follow wọn. Comedy òun làwọn ṣe. She's a very wonderful sister. To know her is to know person. Maruf Abioye, salam alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí yín, mo kí gbogbo àwa mùsùlùmí òdodo ní orí ètò yìí o. A kú ìmúrasílẹ̀ tọdún Iléyá tó ń bọ̀. A bá wa láyé láyé àti láyé wa. Aṣọ̀pọ̀lọpọ̀ láyé. Ọlọ́run ní fele ìṣàṣemọ fún wa. Prophet Amore Olúṣọlá, bàbá olówó òkèrè, hallelujah sa o. Mọ àná ìtìbà mi. Ẹ máa bá mi kí gbogbo family o. Ẹ ṣeun máàmá tí ṣe dáadáa lẹ́wà. Ẹ káalẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà pẹ̀lú mi níbí, ẹ kún mi lọ́wọ́. Ẹ máa bá mi comment tẹ̀lé yálà lórí Facebook àbí lórí YouTube, kíbi tó bá ti wò mí bẹ́ẹ̀ a máa tó bọ́ sí orí TikTok láìpẹ́. Má sì gbàgbé láti bá mi tẹ share button. Kún mi lọ́wọ́, bá mi share. Kò sí má jẹ́ agbọ́nú ètò wa. Ọmọdé ń gbọ́, àgbà ń gbọ́. Kó lóye. Ọ̀rọ̀ ilẹ̀ bàbá wa là ń sọ, kò sí má jẹ́ agbọ́ díjú ẹ̀ di etí ẹ̀, kò sí bẹ́ẹ̀. Wọ́n ní láti kẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni. Má sì gbàgbé láti máa bá mi like, máa bá mi love. Thank you. Ẹ ṣé nítorí àwọn alágbára tó lágbára jù mí lọ ni. Capture wa lénìí ni wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ọ́yọ́ State. Irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ tí ìwà tèmi rí tí mo play video nsìn ta tó máa tún replay ẹ̀ later. Ǹjẹ́ báwo ló ṣe bá ẹ? Báwo ló ṣe rí? Emmanuel Akínkúnmi, good evening sir, you are welcome sir. Ẹ jọ̀ọ́, báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe rí lára ẹ? Kí ni one or two things tí o lè sọ nípa ìṣẹ̀lẹ̀ yẹn? Torí wọ́n ti gba Kwara báyìí, ìwọ náà tèmi ti mọ̀. Ẹ rí pé oníkálùkù náà dẹ̀ ń di ẹrù wọn tán sá kúrò. Ṣé ẹ̀yin Ọ̀yọ́ ayì sọ kinní yẹn lọ́jọ́ wo? Ṣé ẹ̀yin Ọ̀yọ́ náà ńgbà tó ti ṣí sí Ọ̀yọ́ sí? Torí nǹkan tó ṣẹlẹ̀ tèmi rí bọ́yẹ lọ. Ẹ ti ẹ̀ dúró náà ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà. Wọ́n kó àwọn students ní school mẹ́ta ní ọ̀sán gangan lọ́jọ́ Friday tí gbogbo ìgboro máa kún, because I believe that particular time àwa mùsùlùmí òdodo a máa múra láti lọ kírun nílé kéwú. Gbogbo ìgboro máa kún ni, ọjà kún everywhere, kún, gbogbo èrò á máa lọ wọ̀tìwọ̀tì. Tí wọ́n fi lọ ní first school, àbí ṣé inú compound kan ní gbogbo school yẹn wà? Ẹ jọ̀ọ́, ẹ̀yin tí ẹ bá mọ school yìí tẹ́jọ́ mọ̀ Ọ̀yọ́, ẹ bá mi dá sí ètò yìí. Bá mi share níbi tó bá ti ń gbọ́ mi, tó ti ń wò mí. Mo ní àwọn ìbéèrè kéékèèké tí gbogbo wa jọ ní láti mọ̀, because ọ̀pọ̀lọpọ̀ tó ń pè mí, àwọn ọ̀rọ̀ tó ń sọ ó ń ru everybody inú ni pé just like that. Okay,
báwo ni wọ́n ṣe tó fi kúrò ní school àkọ́kọ́ tó fi move lọ sí second school tó fi move lọ sí third school tí kò dẹ̀ sẹ́nibọ̀dì tó raise alarm tí ò sí ẹni ariwo kan pé ẹgbà wá àbí anything. ẹjọ́ èmi náà wá ń béèrè tó ráwọn kan ń bi mí èmi ò sí Nàìjíríà ẹ̀yin tẹ́ wá wà Nàìjíríà àbí tẹ́ wà labroad tẹ́ mọ̀ nípa school yìí ẹjọ́ ṣé school mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti kó àwọn èèyàn yìí ṣé inú compound kan ló wà because àwọn compound school compound míì máa ń tóbi tó yẹ pé secondary school máa wà ńbẹ̀ primary school máa wà ńbẹ̀ even nursery ṣé irú ẹ̀ ni mi ò rí comment yín o ẹjọ́ ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ẹ dá dúró ná bí a ti bá rí comment kó má dàbẹ̀ ní pé mi nìkan ni mò ń sọ̀rọ̀ ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi dá sí kẹ́ jẹ́ kí n mọ̀ pé ẹ ń gbọ́ mi. Okay. Jẹ́ ká ṣọ́ọ̀tì wọn lé kó lè gbà. Okay. Okay. ẹ ń gbọ́ mi Sherifat Ọlátúnjí ẹ ṣeun gan ni ẹ̀ka ilé olúwa ṣeun òní ọmọ ìyé mi ṣe God bless you ẹ ṣe. ẹ jọ̀ọ́ àwa tájọ́ ọmọ Ìbàdàn tá wà ń bí ẹ bá mi kọ síbi comment section tó bá dẹ̀ jẹ́ pé fẹ́ pè sórí ètò ni ká lè mọ nǹkan gan tó rí lè ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kò kàn ṣe pé ká kàn máa rojọ́ kí ló ṣẹlẹ̀ gangan ṣé school mẹ́tẹ̀ẹ̀ta tó ti kó àwọn ọmọ ṣé inú compound kan náà ni wọ́n wà ní tí wọ́n bá sí nínú compound kan náà báwo ni wọ́n ṣe lọ operate ní first school tí wọ́n operate successfully tó kó àwọn ọmọ on bike ní ọ̀sán gangan tí ò ṣe wípé bóyá wọ́n kó bus wọ́n sáré kó wọn ẹ kó wọn sí bus tí bus yẹn tó zoom off orí bike gbogbo wa là ń rí fídíò bí wọ́n ṣe máa ń rìn wọ́n máa ń rìn papọ̀ ní bí 20-50 of them nínú ọ̀kadà lórí ọ̀kadà tá ń gbéra wọn wọ́n máa ń rìn papọ̀ ní tọ́jà ọ̀kadà iná máa fi ń transport gbogbo àwọn tó bá kidnap gbogbo fídíò yẹn la máa ń show yín from time to time kẹ́ lè mọ̀ kẹ́ lè dá wọn mọ̀ àti wípé nígbà tí wọ́n gun ọ̀kadà oríṣiríṣi àbí wọ́n gun ọ̀kadà wọ àárín ìgboro ni àbí ṣé school tí wọ́n lọ ṣé inú igbó ló wà ní.